darapọ̀ bàbá wa Sọlá Oṣòdì má bínú Kúnlé Oṣòdì ẹ bá kí wọn lẹ́ẹ̀kan sí. Àgbẹ̀kọ̀yà. Láti máa fa ọ̀rọ̀ yìí torí pé a ti gba àsìkò ra púpọ̀ ìgbà ilé nìyí a ti gba àsìkò wa gan torí pé àsìkò adé ìbàyà dé láti di 1 to 2 ṣùgbọ́n program ta ní àríkó ti gba àsìkò gan àti máa kà á ní èdè wa ní èdè òyìnbó kò ní ṣe kà púpọ̀ ṣùgbọ́n máa sọ ní èdè wa ní abínibí ó lè ba ìdè wa níbi tá a fi wá sí ìgbà ilé nìyí tó jẹ́ pé ìyá wa èyí oge wọ́n máa kà á fún wa. Àgbẹ̀kọ̀yà. 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 Ẹ̀rù òbodò. Àgbẹ̀kọ̀yà. Ààrẹ Kúnlé Oṣòdì. Àgbẹ̀kọ̀yà. Olóyè. Àgbẹ̀kọ̀yà. Ìgbòho. Òòṣà. Ẹ wá fàgbẹ́kọ̀yà parí ẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Nígbà tẹ ní olóyè Sunday ó ní òòṣà Àgbẹ̀kọ̀yà. Ó yá ẹja wá gbé dáadáa ló ti yé yín bẹ́ẹ̀ yẹn. Àgbẹ̀kọ̀yà. 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 Ẹ̀rù òbodò. Àgbẹ̀kọ̀yà. Ààrẹ Kúnlé Oṣòdì. Àgbẹ̀kọ̀yà. Chief Adéyẹmọ. Ọ̀rọ̀ ìkíni káàbọ̀ ní èdè Kóòtù Òjìrè gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọmọ aládé ni wá. Orúkọ mi ni Yèyé Oge Abímbọ́lá Àjọkẹ́ Ọ̀tẹ́pẹ́ lẹ́ẹ̀kan sí i. Ábítọ̀ọ̀tọ̀ kí gbogbo wa tí a wà ní ìkàlẹ̀ láì dá ẹnikẹ́ni sí. Pẹ̀lú ayọ̀ tó kún àti ọ̀wọ̀ tó jẹ́ kó ga jùlọ ní àwa ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí a ń pè ní Security and Peacekeeping the Warrior. Onítùmọ̀ ní èdè Kóòtù Òjìrè àwa ni ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó ń rí sí ètò ààbò àti ìgbáyégbádùn ọmọ Kóòtù Òjìrè. Òun ni a fi kí yín bàbá wa Chief Dókítà Adéníyì Sunday Adéyẹmọ Ìgbòho. Nítorí wípé ẹ jẹ́ ẹni tó ní ọlá àti wípé a rí yín gẹ́gẹ́ bí àgbà akin tí a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò. Àwọn bàbá wa ni wọ́n fọ̀rọ̀ sí mi lẹ́nu, èmi nìkan kọ́ mo dá wá bí. Àwọn ni wọ́n ní pé kí a kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ tá a kí yín tológun tológun. Òun náà ni orúkọ wọn náà ni mo fi wá ń kí yín pẹ̀lú gbogbo àwa ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí a wà ń bí. Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìṣọ̀kan yẹn ni gbogbo wa ṣe ń kí yín. Kí ni ìdí? Gbogbo wa tí a wà ń bí lẹ́nu káàkiri gbogbo ilẹ̀ Kóòtù Òjìrè òun ló jẹ́ pé a wá láti wá kí yín. Òun ló ṣe jẹ́ wípé látàárọ̀ tá a ti wà ń bí a dúró mo dẹ̀ kí gbogbo wa tọ̀wọ̀tọ̀wọ̀. Kí wá ní ìdí tá a fi wá síbí? Òun ni wípé láti kí yín lẹ́ẹ̀kan sí àti wípé láti wá fi àmì sí wípé àwa o gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà àwa mọ rírì iṣẹ́ takuntakun yín nítorí wípé gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ ṣe jẹ́ olóyè a rí àwọn iṣẹ́ ribiribi tí ẹ ti ṣe. Èèyàn máa ń wálé ayé ṣùgbọ́n èèyàn ò wálé ayé asán. Òun la ṣe wá wò ó pé káwa náà ká kọ̀wọ́ rìn pẹ̀lú yín ká kí yín nítorí wípé téèyàn bá fẹ́ ga láyé òun náà gbọ́dọ̀ rìn súnmọ́ àwọn tó wà níwájú. Àríṣẹ́ ribiribi yín kódà nínú ọkàn wa yìí ní ìjẹ́ ọjọ́ tó jẹ́ pé bóyá àgbà àmì ẹ̀yẹ tó pọ̀ jùlọ ní àgbáyé nítorí wípé ọlá ni ó jẹ́ fún wa pé wà lórí ìjókòó lénìí. Èní ó tún wá jẹ́ ọjọ́ kan tó jẹ́ pé a ní ẹ̀bùn kékeré kan fún yín bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa gan a ò tiẹ̀ rórí pé a lè wọ aṣọ ogun rí. Àmọ́ nígbà tí ilẹ̀ Kóòtù Òjìrè tó ń pè wá òun ni bí rèmi báyìí ìdí kọ̀ǹpútà mo wà tí mo gbọ́ mo ní kí lèmi náà lè ṣe. Òun náà làwọn bàbá la fi ń bá wọn rìn ṣùgbọ́n gẹ́gẹ́ bí aṣáájú wa tá a sì mọ̀ pé a kì ní ẹ̀ ṣojorí òun la fi wá ń jẹ́ òye yín pé àwọn òyìn wájú o ẹ ṣe púpọ̀. Ibi ni wọ́n ti máa dánu dúró láti fi gbogbo wa wípé ẹ ṣe tí a wá sí ibi lẹ́nìí
àti pé a tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n gbà wá lálejò kódà kẹ́ tó dé a ti fa sùúrùtù o torí pé wọ́n náà ní wọlé a ní wọlé ilé bàbá ọmọ kí bọ́mọ lẹ́rù igbó òòṣà ibi ni ó ti wá máa dánu dúró wípé Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan Àgbẹ̀kọ̀yà 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 èrò mọ́dò Àgbẹ̀kọ̀yà ààrẹ Kúnlé Òṣòdì Àgbẹ̀kọ̀yà Chief Sunday Adéyẹmọ àtẹ́wọ́ ológun a lu àwọn sísítà wa àti brọ́dà wa lu wọ́n ní ọ̀gọ́ ẹnu pé wọ́n wọ́n ṣe takuntakun ní àárín wa ibi tẹ́ tí mú kò ní tán níbẹ̀ ní báyìí a máa fi àsìkò yìí pé àwọn dádì wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ṣókí lórí ohun tí Àgbẹ̀kọ̀yà gangan tó dálé lórí àti ìbáṣepọ̀ tó nóòrìn láàrin àwọn àti bàbá wa olóyè ọlọ́lá jùlọ Chief Dr. Adéníyì Adéyẹmọ Ìgbòho tí gbogbo yẹn mọ̀ sí owó bàbá dání. So àwọn dádì wa a máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé wọ́n bá a sọ̀rọ̀ ní ṣókí nítorí àkókò wa. Bàbá tó máa bá a sọ̀rọ̀ náà ni bàbá tí wọ́n jẹ́ general fún ẹgbẹ́ yìí ààrẹ ọmọọba Kúnlé Adélakùn ẹ̀rù ògbódù. Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan Àgbẹ̀kọ̀yà 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 Ọláléyé Àyàlógo Àgbẹ̀kọ̀yà 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 Àfádéoyè kálódì níta sọ nígbà tí gbà pé ṣé àwọn tí kò yí Àgbẹ̀kọ̀yà yìí gbowó òòṣà Àgbẹ̀kọ̀yà ẹ má gbàgbé o bá ṣe máa sọ nìyẹn ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba dẹ́dà ọba ṣẹ̀dá ọba ṣèlú tó ti bẹ tí ó sì máa bẹ ọba tó sọ wípé ẹni tóun ọba parẹ́ wò ní parẹ́ tẹ bá gbógun lọ́tọ̀ tẹ gbógun lósì ẹni tí òun fẹ́ lu fẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo wá kí gbogbo wa kú oríire mo wá tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo òòṣà tó wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá òòṣà tá a mọ̀ ní o òòṣà tá a mọ̀ ní o èyí tí wọ́n ṣàní sí ni o èyí tí wọ́n bá láyé ni o nílẹ̀ Yorùbá a tún dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo òòṣà tó tún wá wà ní gbogbo àgbáyé lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé a tún dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ohun tí Ọlọ́run fi ṣagbára tó gbé sí abẹ́ omi lábẹ́ odò àdúpẹ́ o tó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ fún ẹ̀mí olóyè Sunday Igboho kò sẹ́ni tí ò mọ̀ tó ṣẹlẹ̀ ẹni tọ́lọ́wọ̀ pa nígbà kan mo ń ronú pé tọ́lọ́ bá sọ pé ó ń dẹ̀ léèyàn sí ọ̀dà sí ni nígbà tí ń wá bíbá tí ń wá fúlákà mọ́tẹ́ pàmò Ọlọ́run ní iṣẹ́ tó rán o kò tí ì parí ẹ̀ o ẹ̀ ní gbẹ̀mí ẹ̀ tí mo bá rántí owó tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà mo wá rántí tó ṣẹlẹ̀ sí bàbá mi nígbà tí àwọn Buhari tó gbógun tì náà ló gbógun tì ẹjọ́ bí èmi náà kábíyèsí rẹ̀ lọ. ṣùgbọ́n ẹjọ́ bí mi kò ṣẹ̀dá kan tí ń bẹ̀rù kò sì mọ̀ wípé bí Kúnlé ọba pa ni ó ti fi inú wénú
àwọn èèyàn sá lọ onìkan ló dúró tí ò sá àwa tún wá rí ẹni tó tún ìdùnnú ló jẹ́ fèmí ẹni tẹ́ ń wò yìí kí gbogbo yóò tó mọ lé gbogbo tì mọ́ kò sí ẹnìkan ní tó dúró mi báyìí àbí. That be 2003. 2002 2003. 2003. I just say campaign officer governor. Mo tẹ̀lé wọn. Ọlọ́run á ṣe é Ọlọ́run á gbèdé ipò tí òǹgò òrùpọ̀ lè dé Ọlọ́run ò ní ṣiṣẹ́ lẹ́lẹ́mì kúkú ìjọba wa nìyí o bẹ́ẹ̀ bá mọyì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá níjẹta ẹ gbọ́dọ̀ mọyì ẹ̀ sí gómìnà wa ní lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run òwe náà pa orí mi. Ó ti rí bí àyọ̀ rí bẹ́ẹ̀. Ó dé àṣẹ. Àsìn orí olórí mọ́. Àbí? Bẹ́ẹ̀ni sà. Ó ti yí àwa náà. Orí mi ó yé mi tán àádẹ́ ṣiṣẹ́ tán. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ á dìdìrín. À ń tẹ̀lé wọn bí mugun. Wọ́n kọ́ wa lọ́gbà mi ọ̀kọ́ lọ́gbọ́n. Tọ́pọ̀ jùlọ. Gbogbo tẹ bá fẹ́ ẹ jùlọ mọ́. Nínú Àgbẹ̀kọ̀yà nígbà tí wàhálà dé òun ló sọ ó ní ẹ̀yìn Àgbẹ̀kọ̀yà tẹ bá fẹ́ ṣe ọ̀dọ̀ ta ní kẹ́ máa bọ̀. Mo ní kọ́ máa lọ sọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Gbogbo yín yìí ó ti jẹ gbogbo yín ó ló jẹ́ kí ẹ jí. Ṣé èmi náà dẹ́ disappoint yín? Rárá sà. Ayé ò mọ̀dí torí mo mọ bí tá a ti ń bọ̀. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àdẹ gbọ́dọ̀ dálẹ̀ ara wa. Kí mo wọ́n sọ fún yín? Ọlọ́run ti bá wa ṣe o. Nǹkan kan tún bọ̀ ọjọ́ iwájú. Kọ́sílẹ̀ ni. Yes sir. Oye mi sọ́dọ̀ sí. Oye mi sọ. Àwọn ọ̀tá ẹ̀ o lọ́tà Kábíyèsí ìlú Ọlọ́run. dáhùn pé lọ́tà àwọn tó kàn ń bínú síra wọn. Bẹ́ẹ̀ni wọ́n kàn ń bínú ara wọn lásán ni. Wọ́n ó tún dé o. Ẹ̀dẹ́dẹ́ ni bàbá. Ó sì máa fún wọn ní nǹkan tí wọ́n fẹ́. Oye mi sà. Oye mi sà. A gbọ́dọ̀ bínú. Rárá. Àbáyànjà. Rárá. Ọlọ́run ti gbàdúrà wa o. Ọlọ́run ṣe ọ̀nà. Ní gbogbo ọjọ́ tó bá jẹ́ ọjọ́ tó sì jẹ́ oṣù tọdún jẹ́ ọdún kò ní lọlẹ̀. Àṣẹ. Field marshal wa lélẹ̀ nínú àwọn òyìn náà pé tábà tí wọ́n á ń sọ̀rọ̀ níta nísìnyí tábà wá pé Àgbẹ̀kọ̀yà last year á ní. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ó dàṣẹ. Ó yẹ kéèyàn máa ṣe dáadáa. Sáwọn pé àtún àbí àtijọ́ pàdé ní Yorùbá lè Bá sọ. ṣe lé ní ìkànnì lọ́la. Ṣé máa rí nìyẹn? Àtijọ́ pàdé ní Yorùbá lè sọ. Àtijọ́ ṣe mítíkà wọ́n mọ̀ sọ mo ní à bíbí ò bá rí Ìgbòho fún oṣù mẹ́fà ọdún kan mo ti mọ̀ pé kinní kan wà tó ti so wá papọ̀ Dáadáa. Tí ó dẹ̀ sọ́dà lẹ́ mbẹ́. tí ó dẹ̀ sọ́dà rẹ̀ mẹ́. Ọlọ́run ló ṣe é Kábíyèsí ìlú Ọlọ́run. àmì yẹn ti wà tẹ́nìkan kan gbọ́dọ̀ mọ̀ Bẹ́ẹ̀ni. àṣírí òde ní tú. Àṣẹ bàbá. Àwọn ọmọ tí ẹ náà ṣòrire o. Àṣẹ bàbá. Ìrìn àjò tó kúta àwọn ọmọ ilá àfọmọ rọ́pò Àṣẹ bàbá. tí wọ́n mọ̀ ṣe dáadáa ń ṣojú ayé wa. Àṣẹrú olówó mọ́ Àṣẹ sẹ́yìn. àṣẹrú olóṣèlú mọ́ Ẹ̀nà bùsẹ̀ náà. àwa la ní nǹkan wa Pẹ́pẹ́ rẹ̀. bọ́ọ̀lù ọmọ ogun bọ́ọ̀lù ọmọ ogun. Ó ṣá. So ẹyẹ èèyàn wa ẹ múra ẹ sì mọ́ dalẹ̀ kí mo sọ fún yín ẹ mọ́ dalẹ̀ o ẹ mọ́ dalẹ̀ o Ọlọ́run ti ṣe fún wa o kí mo sọ Ọlọ́run ti ṣe fún wa Ọlọ́run ti ṣe Bẹ́ẹ̀ni. ìlérí Ọlọ́run
onísàlá ìṣẹ̀lẹ̀. so mo kí olóyè Sunday Igboho mo wá kí ààrẹ Kúnlé Òṣòdì nígbà tí àwọn ò pé bàbá yàrá bá mi sọ̀rọ̀ bàbá kíkà ká bá mi sọ̀rọ̀ wọ́n ní bàbá oníbodègbó ọlọ́mọ àfọ̀nkẹ́ gbogbo wọn wọ́n ní Àgbẹ̀kọ̀yà ẹyọ kan ní kí ló ṣe ń tẹ̀yìn da gbogbo ẹ̀rú tẹ̀ ń da ká tẹ́yẹ̀ ń pín àwọn àṣẹ mítìn nínú gbogbo àwọn tá a jọ ṣe mítìn bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ̀gbọ́n dáadáa ni ó jẹ́ sí mi wọ́n dẹ̀ ń ṣe dáadáa mo láì kíkẹ́ yòó lóòtítọ́ wọ́n dẹ̀ fara mọ́ wípé Àgbẹ̀kọ̀yà para ó gbọ́dọ̀ ṣe ká wà ní ṣọ̀kan abáníkà lọ rẹ́gísítà rẹ̀ bàbá pòfẹ́sọ̀ Oníbọn Òkúta àwọn ní chairman Elders Council Àgbẹ̀kọ̀yà gbogbo wọn báyẹn tí wọ́n nífẹ̀ẹ́ wọ́n kàn nífẹ̀ẹ́ Yorùbá ni ẹ bá ti nífẹ̀ẹ́ Yorùbá tó dẹ̀ ń ṣe tí a fẹ́ kò ní parẹ́ àbúrò ò ní parẹ́ ìwà ò ní parẹ́ ìtí ọmọ ìṣàdúrà fún ẹ pọ̀ ẹgbàgbé ó pọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so mo kí ààrẹ Kúnlé Òṣòdì ẹ pẹ́ fún wa pẹ́pẹ́pẹ́ o ẹ pẹ́ fún wa ẹni dààmú wọn á kí gbogbo àwọn olótìtọ́ àti olódodo mo kí gbogbo yín o òyìn sí o wọ́n ti yẹ kí báyìí ó ti easy. bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run àṣẹ Ọlọ́run pàkúté láàfin mọ́ mú wọn báyìí lágbára Ọlọ́run so gbogbo ẹ̀yin kọ̀mádà wa Ìṣẹ̀yìn Ṣakí Òkè Ògùn gbogbo Òkè Ògùn lápapọ̀ Ọlọ́run tó fi àpẹẹrẹ kan hàn ẹ̀yin ó lè mọ̀ yẹ̀yìn ní èní yìí ike Ọlọ́run gbàdúrà wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo ẹ̀yin ará Èkó àtàlábàdàn tó ṣàtọ́ darí Èkó àti darí Èkó Ògbómọ̀ṣọ́ Ògbónàjúgùn gbogbo Ògùn stéètì gbogbo àwọn Oǹdó Èkìtì gbogbo lẹ́yìn wa lápapọ̀ adúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú fọlọ́ ìtànfẹ́ òtù rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni Yorùbá sọ bá ṣe ọ̀kan ní Yorùbá o ọ̀kan ní Yorùbá o ẹ má bára yín jà ẹ sì má dalẹ̀ ara yín tẹ́ bá ti ṣe yẹn ó ti dà mo kí yín ẹ ṣé bàbá òdúpẹ́ o. Àgbẹ̀kọ̀yà àtẹ́wọ́ ológun wọ́n mọ́ ànọ́dà ní báyìí a máa fi àsìkò yìí lọ sí ìpele tí ó kàn a wà ní ìpele fífi ẹ̀bùn dá bàbá wa lọ́lá òòṣà Àgbẹ̀kọ̀yà òòṣà Àgbẹ̀kọ̀yà wọ́n sọ nípa bàbá wa olóyè dókítà Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà Àgbẹ̀kọ̀yà àtẹ́wọ́ ológun fún bàbá wa so a máa pe àwọn comrade wa wọ́n máa múra sílẹ̀ nípa pípé comrade Sodiq Lukman and comrade Hakeem Sulaiman and others láti máa bá wa gbé àmì ẹ̀yẹ ọkọ̀ fún bàbá wa ẹjẹ́ tó gbé nìyẹn wà nínú orí pátá. I'm using camera. Baba, ẹni ẹ shift díẹ̀. Bàbá wa Ẹ̀rọ ni kò ní ibi kámẹ́rà ni. On sir, may I have a permission to continue, sir? continue. Artist, attention. Artist, attention.
Attention by number, forward, march. Morning, sir. My name is Lukman Sadiq, sir. Code 7020, sir. On behalf of Agbekoya paramilitary, we are here to produce this small gift for you, sir. To our chief, Dr. Sunday Adeniyi Adeyemo, Ààrẹ Akọni Oòduà, sir. Sir, I'm going to continue, sir. Àtàwọn ológun wọ́n mọ another.